bóyá orúkọ wa ni o bóyá orúkọ wa kọ́ I don't know torí mi ò rí ìwé. ẹ̀yin náà béèrè ilé tọkọ fún yín ni. mo béèrè nígbà tọ́rọ̀ Muyideen ṣẹlẹ̀ tí everybody lọ ń béèrè èmi náà lọ béèrè bọ̀ níjọ́ yẹn ni wọ́n ń béèrè lọ́wọ́ àwọn boys wọn pé àṣé àǹtí Rónkẹ́ ò tí ì gbàwé ilé wọn ni náà wá ní ó dàbẹ́ nípa ti fún yín náà mo lé mi ò rí online ni mo ti rí ìwé yẹn rí mi ò fẹ́ fi hàn mí náà wá ní àwọn ọmọ ibi tó wà ọbọ̀ ẹ má wọ́ọ̀rì wọn máa wà. Kò mọ ibi tó wà kiri. níwà láti ní bàbá mi ìgbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ mo sọ fún Sister Rónkẹ́ pé ẹ má lọ gbà kọ́kọ́lé fún yín sí oko nǹkan tó fa wàhálà jẹ́ má gbà kọ́kọ́lé fún yín sí oko tẹ bá nílẹ̀ sí ibi tó tẹ́jú ẹ jẹ́ kọ́kọ́lé síbẹ̀ fún yín ẹ má lọ sí oko. nǹkan tó jẹ́ kí n padà wá nìyẹn torí nígbà tí mo padà lọ bá àǹtí Folúkẹ́ mú mi lọ gbalé agba 2-bedroom flat wọ́n dẹ̀ gba ṣọ́ọ̀pù fún mi pẹ̀lú márúwá tó wà lọ́wọ́ mi. wọ́n kílódé ìwà kúrò ní ilé tí wọ́n gbà fún yín ẹ̀ bá kúkú wà níbẹ̀ ṣé kò sọ tọkọ bàbá yín sọ housemate. ẹ ṣe ọ̀rọ̀ yẹn ni mò ń ṣàlàyé lọ kó tó di pé nẹ́tíwọ̀kì yẹn gbé mi lọ nígbà tí wọ́n ń kọ́lé yẹn tí wọ́n ti sọ yí pé kí n sọ nǹkan tí mo fẹ́ tí mo ti sọ tán láwọn ò lè ṣe tí wọ́n ní kí n dáhùn mo ní kí wọ́n ṣe ní tọ́lọ́run bá rán wọn nígbà tó dẹ̀ ti gba owó tán ti lọ ra ilẹ̀ wọ́n ra ilẹ̀ ó di àárọ̀ ọjọ́ kejì mo wá ń sọ mo ní àtàná àgbọ̀n nǹkankan wọ́n ní ṣé wọ́n sọ fún yín ni wọ́n ti ń la foundation mo ní wọ́n ti ń la foundation kẹ̀ at least wọ́n ṣe rà ó ti ẹ̀ka gbé àwa débẹ̀ nígbà tí ìkan náà ọbọ̀ ìṣẹ̀wá bẹ̀ mí pé kí n má jẹ́ kí wọ́n mọ̀ pé òun lòun mú mi débẹ̀ kí n ká lọ ó wá mú mi débẹ̀ mo wá wò pé inú igbó ni bíbà yìí inú igbó ni wá ra ilẹ̀ yìí sí okay no problem ìgbà tí mo ti wá bá àǹtí Folúkẹ́ sọ̀rọ̀ lórí fóònù tó ti bínú pé àwọn sọ pé kí n má gbé màmá lọ bí kankan mo wá gbé màmá lọ sí Ìbàdàn pé anything tó bá ṣe màmá yẹn pé àwọn èmi ni mo responsible fún nǹkan tó bá ṣẹlẹ̀ sí màmá yẹn o pé torí màá rí i pé gbogbo nǹkan tí à ń rí yẹn fake ló máa padà jẹ́ nǹkan mo wá ní kọ́ àǹtí Folúkẹ́ má bínú pé kọ́ má worry má wá bá wọn so I now went to her house mo lọ bá wọn nílé wọn ìgbà tí mo délé wọn mo bẹ̀ wọ́n pé kọ́ má bínú náà wá ní hà pé ọ̀rọ̀ má bínú kọ́ pé báwo ni mo ṣe fẹ́ dá màmá padà sékòó mo wá ní hà pé kò lè ẹ jẹ́ ká lọ gbalé ta fẹ́ gbà má dẹ̀ lọ gbé màmá wá àǹtí Folúkẹ́ láwọn promise mi pé àwọn ò ní pé mi ní rí màmá yẹn gbé pé wọ́n ní jẹ́ kí n gbé wọn wọ́n ní wọ́n ṣe ní jẹ́ kí n gbé wọn èmi ni mo gbé màmá mi lọ ọbẹ̀ mi ò ń ṣe ọmọ kékeré náà ṣé bébì ni mí ni èmi ni mo gbé màmá lọ síbẹ̀ ibi tí wọ́n dẹ̀ lọ ra ilẹ̀ yẹn sí ò tẹ́ mi lọ́rùn inú igbó ni ibẹ̀ yẹn so èmi tí mo gbé màmá mi lọ ó ṣe máa wá difficult fún mi láti gbé màmá mi kúrò wọ́n ní okay wọ́n ní ká máa wò so ìyẹn la fi gbalé báyìí ṣe gbalé ìjọ kejì tá gbalé ni mo ti kẹ́rù lọ tí mo ti fọ léyìn tí mo ti kẹ́rù lọ tá ti ṣe everything àti set everything mo wá láti wá gbé màmá pé ó yá kí pé mo ti fẹ́ máa gbé màmá lọ sẹ́kọ̀ọ́ ó nítorí kí ni mo ṣe máa gbé màmá lọ pé àwọn ti ń kọ́lé ilé ti ń lọ mo ní ilé ti ń lọ káti ẹ̀ wá nílé wá tiẹ̀ wá lọ tòótọ́ tá fẹ́ gbé nínú ilé yẹn ṣé inú ibi tẹ́ fi màmá sí ni màmá máa wà títí dìgbà tẹ́ máa fi parí ilé wọ́n nígbà mélòó náà máa fi parí ilé wọ́n ní kò ju 3 weeks lọ mo ní 3 weeks tẹ́ sọ yẹn màmá ò wà comfortable níbi tí wọ́n wà yìí gan á bèèlè ń tàṣe pé inú igbó ni bíbáyìí mi ò lè fi màmá sílẹ̀ bíbáyìí àǹtí Folúkẹ́ ti gbalé fún wa 2-bedroom flat náà wọ́n dẹ̀ gbà fún wa ndúrú nǹkan tẹ́ fẹ́ kọ́ fún wa náà wọ́n gbà fún wa síkò so mo ti lọ ló bá ní òkè tó bá rí bẹ́ẹ̀ mi ò lè lọ àfi kí n ní sùúrù káwọn gbé sí online kí gbogbo ayé mọ̀ pé èmi ni mo wá gbé màmá mi mo dá ní no problem so mo ṣe gbé mi síta nìyẹn pé ó yá mo wá ní mo kí gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ dáwó fún wa ẹ ṣé adúpẹ́ o Folúkẹ́ Dáramọ́lá wọ́n ti gba ilé fún wa o 2-bedroom flat náà wọ́n dẹ̀ gbà fún wa sí Kòròdú so mo ń gbé màmá mi lọ síbẹ̀ báyìí ilé tẹ́ ẹ kọ́ fún wa àwa náà la ní orúkọ wa náà ni ilé náà sì máa jẹ́ o ṣùgbọ́n àwa ń lọ sẹ́kọ̀ọ́ báyìí ni mo ní kí n dágbére fún everybody so bí mo dẹ̀ ṣe sọ̀rọ̀ tí mò ń lọ mo dẹ̀ rí i pé wọ́n ń sunkún so wọ́n dẹ̀ ṣe ń sunkún ó fọ́nì sí mi mo ṣáà gbé màmá sínú mọ́tò bá a ṣe ń lọ taka tó nígbà tá a máa fi dé Ìwó road mo rí i pé àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní búlì mi ò sọ̀rọ̀ mi ò torí ìta ni mo fẹ́ bá sọ̀rọ̀ mi ò lè sọ nǹkan kan so ìgbà tó dijọ́ kejì èmi gba Àkúrẹ́ lọ mo lọ gba márúwá tán ní kí n wá gbà on my way coming pé kí n máa padà bọ̀ láti Àkúrẹ́ yẹn inú mọ́tò làwọn èèyàn ti ń pè mí pé kí lẹ ṣe táwọn èèyàn ń búlì yín báyìí pé kí n lọ wò online pé àwọn èèyàn ń búlì mi gan o pé wọ́n dẹ̀ ti drag àǹtí Folúkẹ́ náà nígbà tí máa wò online ẹjọ́ ta ló wá kẹ̀kẹ́ fún yín. àǹtí Folúkẹ́ ni wọ́n mọ ẹnìyẹn rí. àwọn náà ní foundation doctor Báyọ̀dé wọ́n ní wọ́n fẹ́ make báyìí. àwọn náà wá kẹ̀kẹ́ so bí mo ṣe wá rí búlì yẹn mo rò pé kí ló dé kí ló le tó lè so mo decide láti bọ́lẹ̀ ní Olúwo bus stop mi báyìí láti Àkúrẹ́ nígbà tá a bọ̀ láti Àkúrẹ́ pé kí n lè wá rí màá yìí kí n lè wá bẹ̀ wọ́n pé kí ló dé tí ẹ kàǹtì ọ̀rọ̀ yìí báyìí
kò rí bẹ́ẹ̀ bí mo ṣàṣe wá sí church wọn mo wá dé church wọn mo ṣàrí gbogbo àwọn ará church gbogbo wọn pẹ̀yìn sí mi gbogbo wọn ń ṣe bákan bákan ẹ jọ̀ọ́ bàbá ni mo béèrè wọn ti ẹ̀ dá mi lóhùn ajá ló ń gbóni ẹran ni wọn dá mi lóhùn mo wá bẹ̀rẹ̀ sí ní jókòó káàkiri ní church yẹn báwo ni mo ṣe máa wá rí bàbá yìí búlì yìí ti pọ̀ ju kò yẹ kọ́rọ̀ yìí rí báyìí báwo ni mo ṣe máa rí bàbá yìí mo wá bẹ̀rẹ̀ sí ní pe nọ́mbà wọn nọ́mbà tá à ń pè tó ń gbé lọ́wọ́ kan tẹ́lẹ̀ mo pè more than 100 times wọn ò gbé mo decide láti sùn nínú church yẹn mo sùn nínú church yẹn dijọ́ kejì nínú ẹ̀fọn nobody tó ṣe bí ẹni pọ́n rí mi mo wá pé ẹnìkan wá hint mi pé kí n pe nọ́mbà ìyàwó wọn ẹ fún mi ní nọ́mbà ìyàwó wọn bí mo ṣe pe nọ́mbà ìyàwó wọn tí ìyàwó wọn ṣe gbóhùn mi báyìí òun náà kọ́ ọ̀tẹ̀ wọn ṣàgbé kọ́ mi mọ́ títí nígbà tí mo wá sùn dijọ́ kejì mo wá pe mọ́mì mi mo wá pe bàbá àwọn ọmọ mi náà pé nǹkan báyìí ó máa ṣẹlẹ̀ bí wọ́n ṣe wá advice mi nìyẹn pé kí n mo ti ṣe nǹkan tó yẹ kí n ṣe kí n kúrò níbẹ̀ kí n máa bọ̀ nílé ẹni tó lọ́run máa ṣe lọ́run máa ṣe bẹ́ẹ̀ mi ṣe padà sí Kòròdú nìyẹn so ìgbà tí àǹtí Folúkẹ́ náà wá bínú sọ̀rọ̀ síta tí wọ́n sọ pé kí n wo nǹkan tí mo kó àwọn sí nǹkan kan ọ̀rọ̀ yẹn ṣáà dùn mí gan bí mo ṣe wá decide pé ok mo lè ti pọ̀ jù mí náà máa ṣe fídíò lẹ́mi náà ṣe wá ṣe fídíò nìyẹn mo wá sọ gbogbo àwọn tó ń bú mi pé ó lè ní ó wà greedy ó ṣe kinní kan ó ń fi màmá ẹ̀ kọ́kọ́wó ní ó ń fi màmá ẹ̀ ṣe kinní kan ní nǹkan mo wá sọ mo ní ẹ ṣé mo dúpẹ́ ẹ̀dá ò kì í gbọ́n láyé ju àdánwò ẹ̀ lọ àdánwò ti tèmi ló dé bá mi ló sọ mí di òmùgọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nìyí under 1.5 years lọ́kọ mi kú lẹ́gbọ́n mi kú làwọn ọmọ mi mẹ́ta kú first born mi pokùnso ok ìyá yìí nìkan ló kù mí kù kí n tí wọ́n wò níran kó tó wọ́n máa lọ mi ò lágbára láti ṣe nǹkan kan kí má tún wá lè pariwo síta ọlọ́run dẹ̀ tí wọ́n bá mi ṣe ó tún jẹ́ nìkan tó lórúkọ ó ló jẹ́ kí n wò pé jẹ́ kí n pariwo síta kí ìyá yìí náà má tún lọ mọ́ mi lọ́wọ́ torí tó bá lọ èmi nìkan ló máa kù mi ò lẹ́gbọ̀n mi ò lábúrò ọmọ méjì bíi tiwọn náà ló padà wá kù lọ́wọ́ títí èmi náà so ìyẹn ló jẹ́ kí n ni mo ṣàṣe fídíò yẹn nígbà yẹn mo wá sun ẹkún so bí mo ṣe send fídíò yẹn síta nìyẹn mo rò pé fídíò yẹn ṣá ni wọ́n rí later mo kàn dé ọgbọ́n kan sọ lọ́nà láì pé okay if that should be the case ẹ sọ fún àǹtí Rónkẹ́ tó bá di Friday kan gbé mọ́mì wọn wá o mọ́mì wọn ló nílé àwọn ò gbélé fún ẹlòmíì o so ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣá ń pè mí náà bá ní ó ní kó gbé mọ́mì ẹ wá gbé mọ́mì ẹ lọ okay ìyẹn ni mo fi gbé wọn wá mo dẹ̀ ṣe gbé wọn wá orí orin yìí ó ṣe ti rí ilé ló ti parí gbọ́dọ̀ kúnlẹ̀ ń bí báyìí báwọn èèyàn ṣe ní kí n ṣe mo ní ẹjọ́ ẹ help camera mo fẹ́ bẹ dáàdì mo kúnlẹ̀ sà mi ò gbọ́dọ̀ parọ́ fún yín ó bá di October máa 48 ó bá di October máa 48 tó bá di next month Agbala Gabriel máa 34 Agbala Gabriel máa 34 ó kún mi méjèèjì ni mo fi kúnlẹ̀ nípa bí báyìí 32 bóyá 34 32 2 years ago ló pé 28 ó jùlọ 32 lọ́wọ́ pé yes 32 lọ́wọ́ máa ń ṣe pé orí ẹ̀ ti bá ẹgbẹ́ ìmújẹ tí wọ́n ti bá mú ẹ máa fún ẹyìn fòun. mo kúnlẹ̀ níbí báyìí mo gbé kámẹ́rà sí mi ó ní kí wọ́n gbé kámẹ́rà sí mi wọ́n kámẹ́rà mi bí mo ṣe kúnlẹ̀ bí mo ṣe so mọ́ lẹ́sẹ̀ tí mo ń bẹ̀ ó ní ẹ má worry no problem I love you ẹ má worry mo dẹ̀ dìde so gbígbé tí mo gbé wọn wá yẹn náà wọ́n ní ṣé ẹ wá ti rẹ́dì láti dúró àbẹ́ tún ṣì ń lọ mo ní a ti rẹ́dì láti dúró kò sí wàhálà bàbá wo la ṣe fẹ́ ṣe lẹ́kọ̀ọ́dù ó ní kò sí nǹkan tó kàn wọ́n so owó 2 years tá a san sínú ilé yẹn owó ilé yẹn kàn waste ìdànù síbẹ̀ ni. no na ẹ bá ti má ṣe bẹ́ẹ̀ eré ìwáyàn sí àbí kẹ́ ní kọ́ dá wọ́n yẹ fún yín. ẹ bá ní kọ́ dá wọ́n yẹ payment fún yín àbí 1 year 6 months. ẹ jẹ́ ká ti yẹn sọ̀rọ̀ tọ̀ ẹ náà. mo padà lọ bá agent yẹn Ọlọ́run gan ló yọ mí mo padà lọ bá agent ti ṣọ́ọ̀pù náà ó tó fún mi lówó ṣùgbọ́n ẹ̀mí yẹn ní kí n fi ṣọ́ọ̀pù yẹn sílẹ̀ Ọlọ́run ní kí n fi ṣọ́ọ̀pù yẹn sílẹ̀ kí ni àbá máa jẹ́ títí dàsíkò yìí owó ṣọ́ọ̀pù yẹn last year before ending year before owó ṣọ́ọ̀pù yẹn tán so mo padà lọ bá agent yẹn pé kó jọ ohun tó bá lè ṣe fún mi agent yẹn náà dribble mi ọ̀rọ̀ yẹn tiẹ̀ di tí mo bá fa gan tí mo tún gbé sọ́jà dìde lọ bá pé bó tiẹ̀ ṣe 1 year fún mi ní ìbéèrè gbogbo 2 years fún mi ní 1 year bọ̀bọ́ yẹn kò fún mi ní nǹkan kan kò dá mi lóhùn tá a dé rí báyìí ìjọ tá a dé bí wọ́n ní wọ́n lẹ tiles so bí wọ́n ṣe lẹ tiles yẹn la ṣe sùn nílẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ wọ́n ṣe tán mọ́ wa lára ni so on the 4 of March 2023 àbí 2003 àbí 2023 òun ni wọ́n ṣe ìṣílé fún wa ń bì báyìí so a dẹ̀ ṣe ìṣílé lẹ́yìn nígbà tá a ṣe ìṣílé tán tá a ṣe everything tán wọ́n fún mi ní 240,000 wọ́n transfer ẹ̀ sákàǹtì mi so wọ́n dẹ̀ ránjẹ sílé fún wa wọ́n ránjẹ sílé fún wa so ṣọ́ọ̀pù tí wọ́n ṣí fún màmá wọ́n ra minerals àti provision síbẹ̀
ṣùgbọ́n ibi báyìí ilé ò sí ní bíbà yìí nígbà yẹn ilé tó wà ń bíbà yìí níbi tí a wà yìí ilé yẹn bóyá bí ilé 4 ló wà ń bí. ní àgbàlá wà. bẹ́ẹ̀ ni àwọn fúnra wọn ó ti yé gbọ́ voice ẹ̀. wọ́n ní ẹ máa dá padà kẹ̀ wọ́n ní àwọn máa dá padà títí alẹ́ àwọn máa dá padà fún mi sí ìrọ̀lẹ́ táwọn bá ti dé. èmi àtàbúrò mi wá wojú ara wa báyìí pé. dá voice ẹ̀ mọ̀ ó mọ̀ pé bẹ́ẹ̀ ni mo dá voice wọn mọ̀. God bless you. bàtọ́ sọ̀rọ̀ tó wá sọ God bless àwọn báwọn náà ti sọ God bless náà ni bàtọ́ sọ̀rọ̀ tó wá sọ God bless you. èmi àtàbúrò mi wá wojú ara wa. a ti pa ní God bless you. wípé kí ló tún ṣẹlẹ̀ báyìí àbúrò mi ní ká ṣàfihàn lẹ̀ ká fún wọn a fún wọn ní 600 yẹ àtẹ̀mí ìyẹn ààrẹ jẹ́ àrómira wọn ò dá padà wọ́n tún dé wọ́n tún ní kó fẹ́ ra táyà sí mọ́tò ní pé wọ́n ní kò sí ní pé táyà ẹsẹ̀ mọ́tò wọn ò dá ní pé wọ́n fẹ́ ra táyà kí n fún wọn ní 700 owó táyà wọ́n gba 700,000 owó táyà lọ́wọ́ mi lẹ́yìn tó tún gba 700 owó táyà tán ìgbà yẹn ni mo wá ní pé mo fẹ́ lọ sí hospital fún check up ní pé mo lè fẹ́ ṣe test àwọn á ní mọ́tò 3 ló máa tẹ̀lé mi ní pé àwọn náà máa tẹ̀lé mi lọ ní pé so that àwọn máa lè ṣe fídíò káwọn bá dẹ̀ ti ṣe fídíò yẹn àwọn máa post ẹ̀ àwọn máa jẹ́ káwọn èèyàn mọ̀ pé mo ṣì nídìí owó o ní pé kó fún mi ní owó sí i àwa ni mo máa san owó epo mẹ́tẹ̀ẹ̀ta 500,000 lówó epo wọ́n gba 500 lọ́wọ́ mi lọ́jọ́ yẹn ọjọ́ táwa fẹ́ lọ wọ́n wá gbé mọ́tò méjì mọ́tò Àgbàlá ẹyọ kan torí wọ́n ń ṣẹ̀ra mọ́tò yẹn ni wọ́n gbé títí wọn ẹyọ kan àwọn nìkan lọ́dá wà nínú ẹ̀ mọ́tò tó yẹ kí èmi àtàbúrò mi nìkan wà ibẹ̀ làwọn protocol wọn wọ̀ mo wá ń béèrè lọ́wọ́ kan lára àwọn pásítọ̀ wọn pé ṣègbówó mọ́tò owó epo 3 lẹ gbà lọ́wọ́ mi wáyé tó fi wá jẹ́ pé mọ́tò méjì lẹ́ ń gbé lọ ọ wá ní ẹ ní pé mọ́tò tó yẹ káwọn protocol gbé táyà ẹsẹ̀ mọ́tò yẹn ò dáa mo ní ṣe bí ẹ ti gbowó táyà lọ́wọ́ mi 700,000 kílé tí táyà mọ́tò ṣe tí wàá da ègé wọ́n wá ní ẹni pé gbà táwọn ra táyà yẹn 2 làwọn change lẹ́sẹ̀ mọ́tò yẹn àwọn dẹ̀ change 2 tó kù fún bọ́ọ̀sì tí ó gbé wa ní pé so mọ́tò tí àwọn protocol máa ń gbé lọ yẹn táyà odùn 2 níwọ̀n 2 ló wà ń bẹ̀ so kò dẹ̀ lè rírú distance yẹn reason yẹn tí àwọn ò ṣe gbé mọ́tò yẹn lọ mo ṣàkàsára mo sọ̀rọ̀ àwa dé Babcock níbi tí mo wà mo sùn bọ̀ ìwà bá mo kó ní òótọ́ ṣùgbọ́n mo ń ké ni mo faṣọ bojú mo wá ń ké lábẹ́ aṣọ yẹn ni pé àwọn pípù yìí kàn ń gbá mi ni mo ṣáà ń ké lábẹ́ aṣọ ibẹ̀ lọ́tún ti dé lọ́tún wá bá mi ní pé yẹn wọ́n sọ pé mi ni mo máa tún kétà fún owó oúnjẹ tó máa jẹ tí mo ṣe ní ṣé mímú lẹ pè mí ni mo tún máa ra oúnjẹ lẹ́yìn tó ti gba 500 mo lébi máa pa yín kú o mo ní mo lówó o ní ó wà yẹn ní rárá ọba àwọn èèyàn aṣọ lọ́rọ̀ báyẹn kìnnìkan wípé tí àwọn bá wọ polú Àgbàlá Gabriel yìí gan káwọn tó kúrò nínú church premises àwọn máa gba owó lọ́wọ́ ẹni yẹn rárá mo ní wà wọ́n lémi ò lówó o ẹ ti gba 500 ẹ ti gbà náà nìyẹn mo ò ní 1 naira tí mo máa fún yín pásítọ̀ yẹn tí mo ò kí kọ̀rọ̀ sí lẹ́nu ó wá dé wá yẹn mọ́ sọ̀rọ̀ báwo kinní kan ibì kan lógún máa ń ṣe sí pé ọba ń gbàdúrà èèyàn máa gbàdúrà pé kádùúrà yẹn ọ̀dọ́ ẹnìkan ní búyẹ́ máa gbà sí àbí kinní kan kí n fi máa rúbọ ní pé ṣe lòun rúbọ fọ́lọ́run fún wọn lówó tó fẹ́ fún wọn wọ́n ṣàti sọ fún wọn kówó rẹ̀ máa pé ìwọ sà máa fún wọn bó ṣe ń béèrè tó bá ti jẹ́ pàgbàlá ló béèrè rẹ̀ fún lọ́wọ́ wọn fún wọn pásítọ̀ olúwa mi ò kí ń gbowó lọ́wọ́ èèyàn kò kí ń béèrè owó lọ́wọ́ mẹ́mbà ó kọ̀ rí bẹ́ẹ̀ lọ́tẹ̀ yìí ni ó kọ̀ ṣe kinní kan ni wọ́n máa tó láìní yẹn wọ́n máa tó jọ fún mi wọ́n ti wọn pé táwọn bá ti tó jọ mú mi mo máa tẹ́wó ọjọ́ yẹn mo ṣàtúntẹ́ 100k ní Babcock wọ́n lọ mo tún mẹ́kún mi níbi tí mo ti stop mo tún continue mo sunkún mo lémi tí mo sì kìgbọ́n tí mo wà ń bíbá ẹ̀gbọ́n mo ní mi ì tí ì jẹun ẹ̀yin dẹ̀ máa ń bá mi ẹ̀yin wá ọ ẹ̀yin gbèrè 100,000 owó oúnjẹ lọ́wọ́ èyí mo fún wọn lówó yẹn wọ́n lọ result àwọn test tí mo ṣe 2 weeks ẹ kó take but week yẹn lọ message mi pé result yẹn ti ready mo wá lókè ní pé result mi ti ready wọ́n fún mi láti padà sí Babcock láti lọ rí doctor so that a lè mọ next thing tá máa ṣe mo ní ìbọn mi ò tún ní 500,000 owó mọ́tò tí máa fún yín at 100,000 owó oúnjẹ mo ní so màmá náà ṣe máa sọ òun pẹ̀lú alẹ́. mo ní so èèyàn 3 péré ni kó tẹ̀lé mi tó lè gbé mi láti inú mọ́tò gbé mi débi tí mo ti fẹ́ rí doctor wọ́n wá lókè àwọn ti gbọ́ ní pé mo máa ra epo mo lókè èlò lówó epo lọ́ba ní 200,000 ni mo ní láti Ìbàdàn sí Ìlẹ̀ṣàn
200,000 èmi ò lówó ẹ jẹ́ kí n lọ bá Àgbàlá fún ara mi kí n lọ bá wọn sọ̀rọ̀ wọ́n ṣàgbé mi dọ́dọ̀ wọn mo ní dájú ẹjọ́ sà wọ́n ní pé mo bá tún sọ 200 owó epo mo lówó pọ̀ lọ́wọ́ mi owó tí mo wá yóò ti pè ẹjọ́ jẹ́ kí n sọ 100,000 owó epo ní pé owó yìí pọ̀ ṣé torí ìrọ̀lẹ́ tí wọ́n ṣe wá gbé yín wá bí ni iye ò tó kankan iye mọ́ bọ́ ṣe mo wọ́n rí epo sínú mọ́tò wọn mi mọ́ bọ́ ṣe ń ṣe ó tó kọ̀ wọ́n wà ń bẹ̀ àwọn pásítọ̀ wọn wà ń bẹ̀ dráìvà tó ń wa mọ́tò náà wà lórí ìdúró ni mò ń gbọ́ pé ń gbọ́ dráìvà Sunday ó yẹ kó wò ló yẹ kó 100,000 yẹn náà lè tó ra epo àlọ́ àtàbọ̀ ìmọ̀bọ́sí mọ́ ń ṣe mi ìmọ̀bọ́sí mọ́ ń repo mọ́ àwọn náà lọ́ máa ń ṣe ẹ̀wọ̀ àwọn oníkẹ́lẹ́ ọba jáde má wulẹ̀ yọra ilé ẹ̀dùn àti ẹ̀ ti gbìyànjú àwọn oníkẹ́lẹ́ ọba ní ìmọ̀bọ́sí mọ́ ń ṣe bọ̀ ó yẹ kó owó yẹn náà ó yẹ kó lè tó mo sáà kí mọ́tò wọn ń jẹpo àmọ́ ó yẹ kí owó yẹn náà lè tó wọn náà àbí kíní kan wọ́n ṣàníkan dá mi padà síbi tí mo wà ó dá mi padà kò ju bí 2 minutes bí dráìvà ṣe dé nìyẹn ló bá ní ní pé epo 100,000 yẹn kò lè tó epo last week táwọn fẹ́ lọ yẹ àwọn ra epo 150 àwọn dẹ̀ sábìsì mọ́tò àwọn ra oil 48,000 ó jẹ́ 198 ọmọ ìyá 200 ní pé so 100 tí mo fẹ́ sẹ́ndì ẹ̀ ò lè tó ní pé lẹ́yìn táwọn bá ra epo 150 àwọn tún máa sábìsì mọ́tò yẹn àwọn tún máa ra oil sí ègé mo á mí kanlẹ̀ mo fún wọn ní 200 wọ́n àkáǹtì wo ni kí n send ẹ̀ sí wọ́n kọ́kọ́ fẹ́ máa jà láàrin ara wọn send ẹ̀ sákàǹtì olúwa mi send ẹ̀ sákàǹtì kìnìún kan send ẹ̀ sọ́dọ̀ pa send ẹ̀ sígbà wọ́n ṣàpadà ní pé kìkì send ẹ̀ sákàǹtì pa mo send ẹ̀ sí wọn wọ́n lọ kò tó 30 minutes bó tún ṣe rán ìwà ìdé nìyí ní pé bóyá èdè olóhùn fẹ́ rí mi mo ní mò ń gbọ́ kí ló ṣẹlẹ̀ kò wá sọ̀rọ̀ èmi ń tẹ fóònù lòun náà ń tẹ fóònù bí ìkọlá àwọn pásítọ̀ wọn ṣe dé ni ẹ wá ní ìwà ìṣó tí jíṣẹ́ fún kejì ìyẹn lóhun tí jíṣẹ́ wù mọ́ bóun ti fẹ́ sọ̀rọ̀ yẹn ń wúwo lẹ́nu òun o ní máa yẹn wá ní pé ó sọ náà ni kò sí bó ṣe fẹ́ ṣe ó wá ní ṣèbágbàlagbà lẹ́yìn òun ò dẹ̀ sọ máa yẹn wá ní pé ṣóun náà ránṣẹ́ ni ó ní bọ̀ ṣe bí àwọn méjì jọ wà bẹ́ẹ̀ ńgbà tó ń sọ̀rọ̀ ní pé so kóhun kéwàá náà sọ̀rọ̀ ni máa yẹn wá lọ máa yẹn padà wáyé lẹ́ẹ̀kejì again ó tún béèrè ní pé ṣó ti sọ ẹwà lóhun ò sì sọ̀rọ̀ máa yẹn tún lọ ẹlẹ́ẹ̀kẹta máa yẹn wá dúró wọ́n wá lókè pé kó sọ̀kọ́ tó fẹ́ sọ ló bá níyẹn Àgbàlá ní pé àwọn broke mo lè mi gan broke kémi fún wọn lówó mo níbo ni kí n ṣe wọ́n ní kí n jọ wípé kí n má ṣe bẹ́ẹ̀ any amount olúwa mi ò kí n béèrè owó lọ́wọ́ èèyàn báyẹn wípé bọ̀ wọ́n broke lóòótọ́ ni kò sówó lọ́wọ́ wọn wípé kí n jọ any amount tí n bá ní kí n fún wọn kíní kan mo ní ṣe fẹ́ gbọ́ ṣì ń gbá kò lè bọ́lẹ̀ lápò mi lẹ́nu mo ò lówó mo ní kò kí n ṣe mi nìkan láti èmi lọ mo ti já mo ní mo fún yín lẹ́nìbọ̀dì lówó kankan mọ́ mi ì lówó ló bá ní kí n má ṣe bẹ́ẹ̀ kíní kan kí n jọ ní pé any amount kò bá jẹ́ 50,000 mo ní ay lẹ́nu yín ó ti di any amount kò bá jẹ́ 50,000 mo ní lẹ́yìn tó jẹ́ wípé a máa fún mi ní rules and regulations ní iye báyìí ló gbọ́dọ̀ send kò sí kan tó máa yẹ nísìnyí ó ti di kẹ́ máa bẹ̀ mí pé kí n jọ bó tiẹ̀ jẹ́ 50,000 mo ní ẹ má bínú o mi ò ní ẹ lọ sọ fún wọn pé mo sọ pé mi ò ní ní pásítọ̀ yẹn bá tún dé lọ́ba tún tó line fún mi mo sọ bẹ́ẹ̀. ní píṣọ ìwà yìí. ní píṣọ ìwà yìí. mo ní lọ́wọ́ ó dàbí máa check ní pásítọ̀ yẹn bá dé ló bá tún tó line fún mi ó tún tó line kí n wípé kí n má ṣe bẹ́ẹ̀ kíní kan wípé kí n jọ olúwa mi owó pọ̀ lówó olúwa mi ni òun lọ sí ilé ọwọ́ bá ní kíní kan mo ní ẹ má jẹun ojú yín wọ́n lọ àmísẹ́ kò lè bọ́lẹ̀ lọ́wọ́ mi wọ́n fẹ́ ní gbòjò bíbà yóò ní fẹ́ mo wá fi Ìjẹ̀bú sọ fún ẹwà ní pé ṣì ń gbá kò ní jábọ́ lápò mi òun náà wá fi Ìjẹ̀bú bẹ́ẹ̀ mi padà mo lè kàn waste line ni o mo ní kò lè jẹ́ mímọ́ mo ti jásẹ̀ mo ò lè fún yín next thing tí máa yẹn máa sọ ló bá ní pé it is too late for me to opt out mo ní sórí ìgbà tó wó bá wá kù 200,000 lọ́wọ́ mi kí n tó opt out ni àbí báwo torí kò yé mi ló bá ní kí n má ṣe bẹ́ẹ̀ kíní kan owó mi máa pé kíní kan kí n má mo ní ẹ̀wọ̀ tiẹ̀ lọ́rọ̀ tẹ́ fẹ́ sọ mo ò lówó sẹ́ mi ì lè fún yín ay wá ń sọ fún màá yẹn pé ní pé sọ́mọ̀ ń pé Àgbàlá ní right láti yọ fídíò èèyàn lórí page ẹ̀ mo ní tó bá nítorí pé mo decline just one request out of the numerous requests tẹ́ máa ń gbé wá bá mi lẹ ṣe jẹ́ kí mi pé
mo lè yọ Agbala lè yọ fídíò mi ní tó bá ń pè yẹn ní kágbàlá tètè yọ o mo ní tó bá ń pè lè gbọ́ lọ́ máa fi lé mi bọ́ta church yín lálẹ́ ẹ̀ tètè lé mi bọ́ta torí pé mi ò ní fún yín lówó kankan wọ́n ṣáà bẹ̀mí wọn kọ́ bí after 10 sí tó 11 mi ì dá wọn lóhùn wọ́n lọ àárọ̀ ọjọ́ kejì a lọ sí hospital nígbà tá a máa dé ní ìrọ̀lẹ́ mo wá sọ fún Ewagbo àti pásítọ̀ yẹn ni pé test tí mo lọ ṣe o test tí mo fẹ́ ṣe ní Babcock o wọ́n ti ní pé kí wọ́n ṣe test yẹn láàárọ̀ ọ̀la ní 8 o'clock mo ò dẹ̀ lówó mọ́tò 200,000 tí mo tún lè fún yín again mo ní so mo ti reach out sí ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi kan tó ń gbé nìbàdàn ó ń bọ̀ wá gbé wa lálẹ́ ìgbà tàbúrò mi so ọ̀dọ̀ wọn la máa lọ sùn ó ní ẹ ló máa gbé wa lọ Babcock lọ́la ló máa dá wa padà sí church nírọ̀lẹ́ mo ní mo dẹ̀ máa gbé ẹrù mi díẹ̀ mo máa drop àwọn ẹrù mi díẹ̀ sílé torí pé àwọn ẹrù wa ta gbé wá yóò ti pọ̀ jù wọn wá lókè kò sí wàhálà àwọn ti gbọ́ lálẹ́ yẹn ta fẹ́ kúrò Agbala wà ń bẹ̀ wọ́n wà nínú church wọ́n wò wá báyìí bá ṣe ń lọ wọn ò sọ anything wọn ò béèrè kọ́kọ́ lọ́wọ́ wa bọ̀dọ̀ mo ti rányàn sí wọn mo ti already rán Ewagbo àti pásítọ̀ kejì yẹn sí wọn pé kó bá mi jíṣẹ́ fún wọn pé mo ń lọ bí báyìí o bọ̀ wọn ò sọ kankan ìṣojú wọn ni a ṣe ń lọ wọ́n dúró báyìí síta wọ́n ń wò wá wọn ò sọ anything ta fi gbéra ta fi kúrò lálẹ́ ọjọ́ Tuesday yẹn nígbà tó bá wá di ní ọjọ́ Wednesday a wá lọ sí hospital a lọ ṣe test lọ́sàn-án ní kékọ́ pè mí pé kí ni péèjì Agbala kí ni TikTok handle wọn mo sọ handle wọn fún wọn wọ́n wá ní káwọn máa parọ́ fún mi ní pé wọ́n ti yọ fídíò mi kúrò lórí péèjì mo ní àwọn yọ fídíò mi kẹ̀ bí ìwà ṣe hand kọ́ pẹ̀lú mi èèyàn mẹ́ta tún pè mí ní pé kejì wọ́n ti yọ fídíò ní ìmọ̀ pàrọ̀ èèyàn gan bá mi ṣọ́ wọ́n ti yọ fídíò wọ́n ti post ẹlòmíì o mo lọ ti yọ fídíò mi ẹnìkan náà tún send WhatsApp message sí mi pé wọ́n ti yọ fídíò mi wọ́n ti post ẹlòmíì sórí péèjì wọn labá lọ wo péèjì wọn lóòótọ́ àárí fídíò yẹn ń bẹ̀ mọ́ wọ́n ti yọ fídíò. ta ló ní kó kúrò ní chọ́ọ̀chì yẹn. nígbà tó ti fẹ́ pa mí tó ti fẹ́ gbowó tán. ta ló sọ pé kò kúrò ṣọ́ọ̀ṣì. ẹ̀yin àtàwọn tí mi lẹ́jọ́ sọ fún mi pé kí n kúrò ní pé because bá ṣe ń wo lọ yìí mi ìṣọ́bí a máa mówó kúrò bẹ̀bẹ̀ tí mi bá ṣọ́ra mo la fi kúrò ń bẹ̀ lálẹ́ ọjọ́ yẹn nígbà tá a tún wá kúrò ń bẹ̀ tán kí ẹ tún wá yọ fídíò mo wá tún jẹ́ káwọn èké mọ̀ ọ́ àwọn á ní pé kí n ṣe fídíò ní pé kémi náà sọ fún àwọn èèyàn pé mo ti kúrò ní church wọn ò ní pé but mo sì ní ìdówó ní pé so káwọn èèyàn jọ kọ́ sí ràn mí lọ́wọ́ sí mo dẹ̀ ṣe fídíò and I didn't even say anything implicating in that video mo kàn ṣe fídíò ní pé mo ti kúrò ní church Agbala Gabriel ní pé wọ́n ti yọ fídíò mi kúrò lórí page wọn ní pé but owó tí mo wá ò tí pé mo sì ní ìdówó pé káwọn èèyàn jọ kọ́ fún mi lówó ní pé anything tó bá ní kó fi ràn mí lọ́wọ́ mo dẹ̀ pe account number mi nínú fídíò yẹn mo dẹ̀ yọ fídíò yẹn kúrò mo dẹ̀ post fídíò yẹn mo tún send ẹ̀ sínú DM pastor wọn yẹn àti AY ní pé in case tó bá rí lórí status mi wọ́n á ṣàárín pé mo send ẹ̀ sáwọn wọ́n wá rí wọ́n wá fẹ́ máa ṣe damage control AY wá sọ fẹ́mi ní pé kémi lọ delete fídíò mo dẹ̀ ní pé fídíò tèmi tẹ́ remove lórí page yín kọ́ láti owó tẹ́ ti gbà lọ́wọ́ mi mo sọ fún wọn pé tó bá ti fẹ́ kí n dá fídíò yẹn padà tó bá fẹ́ kí n delete fídíò mi káwọn náà kọ́ return fídíò mi tó delete kọ́ return ẹ̀ sórí page wọn tó bá ti return ẹ̀ èmi náà máa delete fídíò yẹn. And I forgot to tell you there is this man too níbẹ̀ wọ́n ní màá yẹn gọgọgọgọ ló máa ń wà in charge àwọn tó sick ní church wọn yẹn but time tẹ́mi máa fi dé bẹ́ẹ̀ wọ́n ní màá yẹn sick ara ẹ̀ ò yá so kò sí around máa yẹn kẹsẹ̀ resume ní last week padà ni wọ́n ní máa yẹn gangan ni wọ́n máa ń wà in charge everybody tó bá ti wá síbẹ̀ tó bá ní ìdòwò fún health issue gbàtí máa yẹn sick ni wọ́n ní kí AY take over wọ́n ní t'Agbala Gabriel bá rán máa yẹn ní pé kó wá gba 1 million lọ́wọ́ èèyàn bó ṣe ń gba 1 million t'Agbala Gabriel ó ń gbà fún ara ẹ̀ náà sẹ́ni ẹ bá wá yarí ní pé òun ò fún ó máa lé ẹni yẹn máa lọ wọ́n ní ó ti mọ ọ̀rọ̀ tó máa lọ sọ́fà Agbala nínú ilé Agbala ò dẹ̀ ní question ẹ̀ ní pé kí ni visit tó ṣe lé ẹni yẹn kúrò nínú church so nǹkan tó ń ṣe tó fi ń jẹun òun gangan nìyẹn àwọn èèyàn wà ń bẹ̀ tó jẹ́ wípé mo bá wọn bẹ̀ tó yẹ pé condition wọn ó worst ju tèmi lọ wọ́n máa kọ́ ṣe wà ń bẹ̀ tó yẹ pé ó ní kidney problem liver problem ovarian cyst àti heart hole in the heart àbí nǹkan kan wọ́n ní wọ́n máa yẹn fẹ́ ṣe operation 4 million naira mo bá wọ́n máa yẹn bẹ̀ ní the same wọ́n máa yẹn ṣì wà ń bẹ̀ wọn ò tí ì bá raise 1 naira
gbogbo wọn wà níbẹ̀ wọ́n kàn fi wọ́n pa owó ni wọ́n help anybody wọ́n ọ̀rẹ́ ní kọ́kọ́ lọ́wọ́ wọ́n kàn fi gbogbo wọn pa owó ní bíbẹ̀ yẹn ni wọn ò ní kọ̀ọ̀kan èrè kọ̀ọ̀kan tí wọ́n ṣe fẹ́yàn nínú owó ẹ bá mi rí 8 million ẹ ti gba 4 million lọ́wọ́ mi nínú 8 million màdé tí bàbá mi sunkún sí lọ́rùn pé mi ò ní owó ẹ tún máa kákún sí mi pé lára sẹ́ ẹ máa gbà á kò sí iye bẹ̀ tí mo lè bẹ̀ wọ́n wọn ò ní dáhùn owó tó fẹ́ gbà yọ̀ ní ẹ lọ́ba gbà lọ́wọ́ mi wọn ò ní gbọ́ wọn ò ní gbà memory is heartless ọlọ́run. ó ti tó báàkì ó ti tó sọ́ọ̀rì bẹ̀rẹ̀ ti fún It's okay. ẹ̀sìn sáà ẹ má sunkún pẹ̀lú tó ń gbà yín ẹjọ́ wọ́n máa dáwọ́ yẹn padà. ẹjọ́ àti tí wọ́n rẹ̀ sí 71,000 naira fún tẹ́ bá wà mí bàyẹ̀ wá sókè ẹ̀dẹ́ ká fún bẹ́rẹ̀ ní sílẹ̀ náà. Kọ́lá Dabeg ní sòòjọ́ wá gbé padà ní sòòjọ́. àjọ àti tọ́lẹ̀ 71,000 naira fún ẹjọ́ wá sókè ẹ̀rọ mẹ́sẹ̀ wọ́ọ̀sì ọlọ́run 71,000 yẹn ó wọ́ọ̀sì ní ìgbọ́. àti rájí ẹjọ́ wá sókè ẹ̀rẹ́ káwọn èèyàn ti Rájí come up. mi ò gbọ́ lóẹ̀rì láyé. 71,000 ẹ̀dẹ̀ gba 30 ẹgbà 40. wọ́n ní àti ẹlẹ́gbẹ́ mi ni wọ́n nípa àti ẹni kò jẹ́ kí n máa fáwọn ní update bówó ṣe ń wọlé wọ́n lé kúrò lẹ́gbẹ́ mi wọn ò gbà kẹ́nìbọ̀dì súnmọ́ mi wọn ò gbà kí n bẹ́ẹ̀ ní kọ́kọ́ sọ̀rọ̀ mi ìlè báyọ̀ sọ̀rọ̀ mi ìlè mẹ́kọ̀ rẹ mi ìlè ṣe kọ́kọ́ fóònù ni màmá tẹ̀ látàárọ̀ dalẹ́ wọn ò ní gbà tọ́kọ́ ti mọ̀ pé tí èèyàn bá fi lè súnmọ́ mi màá fẹ́ sọ fún wọn ní pé ẹ wò wọ́n gbà mí o wọ́n gbowó mi o. gbogbo àwọn tọ́lọ́tọ́ ring light nítorí múìdì ìjọsìn tó ń gbé múìdì ìṣèpè kí wọ́n á gbé ilé ìbáyìí sí. ojú tí wọn náà máa padà bò. gbogbo àwọn host tó lọ ń tan ring light tó ń gbé múìdì ìṣèpè kọ́ á máa gbọ́ ọ̀rọ̀ yìí sí báyìí. ní ànókùkù gbádùn the man from us èmi ò gbádùn. ní tí ẹ mọ̀ yẹ́ ẹ̀ rí. something is not right about him. múìdì lè yẹ ká mọ̀ yẹ́ ẹ̀ múìdì. wọ́n ẹ̀dà yẹn kọ Rájí come up. wọ́n bọ̀. ok ó ti pè é. ó very good. ẹ káàsán gbogbo lékè ṣé mo lè sọ̀rọ̀ díẹ̀. ẹ sọ̀rọ̀. ṣé ẹ rí Àgbàlá Gabriel yẹn. Gabriel lórúkọ rẹ̀ mo mọ́kọ ẹ̀ pé Gabriel òun lórúkọ Gabriel ló yẹ kó máa ta ní Bódìjà. ìkànnì yín sá o wàláì tàlà ìsọ́nbẹ̀lẹ̀ láwà èèyàn wà nírú condition báyìí ẹ wá lo platform yín àwọn èèyàn orí gbígbé orí tútù àtẹni tó ní àtẹni tí ò ní wọ́n wá dáwó fún ẹni yẹn ẹ wá ń fi fọwọ́ àná ń gba owó lọ́wọ́ ẹni lẹ́ni Àgbàlá Gabriel Ọlọ́run àwọlá oṣù tá a wà yìí á san yín lẹ́san gbogbo ibi tó wà nínú oṣù Ramadan ó máa bá yín torí kà níyìn ìka olórí burúkú ẹ̀dá níyìn nígbà tọ́rọ̀ mú ìdí ìṣẹ̀lẹ̀ mo kàn ń gbogbo àwọn tó ń fẹnu wa wátawàta tó ń so ṣé nítorí pé mú ìdí ó rí rádaràda ẹ rò pé irọ́ ló ń pa mọ́ Àgbàlá Gabriel ẹ rò pé irọ́ ló ń pa mọ́ sórí wọn máa yẹn tó ń fi ṣe Olúwa tó fi ń bojú lágbára Ọlọ́run gbogbo ibi tó wà nínú oṣù Ramadan ó máa jẹ́ except tó bá dá gbogbo owó tó gbà lọ́wọ́ ẹni yẹn tó bá dá padà nìkan ló kù nítorí pé mi ò mọ bẹ́ẹ̀ ṣe ń ya ìkà tẹ́ẹ̀ kí ń ru ọjọ́ ọ̀la tẹ́ẹ̀ kí ń ru àtúbọ̀tán tẹ́ẹ̀ kí ń ru ọjọ́ tẹ́ máa kú nítorí wípé kí ni ìdí tẹ́ máa fi gba owó ní ọwọ́ aláàbò ara tó bá ìrànlọ́wọ́ wá sí ọwọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kò ń ṣòwò ara yín lẹ́ fi ṣe oore yẹn o Àgbàlá Gabriel olórí burúkú ẹ̀dá ìkà níyìn ọ̀dájú ni olórí gbígbẹ níyìn tó bá ń dráàgì yín àwọn èèyàn sílẹ̀ iṣẹ́ tó ń ṣe ta ló lè ṣe iṣẹ́ tó ń ṣe kìíní kan ta ló lè ṣe ẹ̀yin gọ́lé bú sí followers ẹ̀yin òpònú aláìníláàká ìdá nígbà téèyàn kìíní èèyàn kejì èèyàn kẹta bá ń sọ pé ẹni yìí ò lè ní tí ìyá sábọ́ọ̀dù bá ran kọkọ owó máa yẹn máa máa wò pé kí ló dé tí ìyá yìí tí wọn ò fi máa yìí lọ́rùn lẹ̀ àṣé ìka ẹ̀dá nìyí. mo tẹ̀ ti sẹ́ǹdẹ̀ sí màmá mo ti sẹ́ǹdì láti sí ọ̀rọ̀ tó wá gbọ́ màmá dẹ̀ sọ màmá sábàdì sọ kí ni o wọ́n sọ pa. mo rí fídíò kan lẹ́nu ọjọ́ mẹ́ta tí Àgbàlá Gabriel tó to àwọn aláàárẹ̀ jọ pé kíkiní kan wá máa ṣàánú wọn kíkọ́ wá máa ṣàánú wọn at the end of the day ẹ máa gba owó àwọn kejì náà ti gbowó tó kún fáwọn aláàbò ara yìí ọwọ́ kejì náà ti gbowó. ẹ tún máa gba owó ní ọwọ́ wọn irú ebi wo ló ń pa yín. mo rántí kankan ọjọ́ tó gba 500 lọ́wọ́ mi yẹ bó ṣe ọjọ́ yẹn mo ní pé kó bá mi porí POS wá pé kí n fún wọn ní cash
so ó wá lọ bá mi pò ní POS lọ́gbà tí woman yẹn wá dé àbúrò mi wá sí ilé mo wá ní ẹ má bínú pé wá àbúrò mi ní ATM wà ẹ má bínú pé mo gbé yín dìde woman yẹn wá ní àpé rárá pé mi ò gbá wọn dìde ní pé àwọn náà ń bọ̀ ní ilé tẹ́lẹ̀ àwọn fẹ́ wá bá dáàdì ní pé wọ́n gba owó lọ́wọ́ àwọn láti last week wọ́n ti san wọ́n yẹn wá láwọn pé káwọn sáré wọlé woman yẹn wá wọlé so woman yẹn ṣe wọlé yẹn èmi ti ṣe transfer tèmi nígbà tèmi ò rí ATM ti ṣe transfer sí àkáǹtì wọn so bàtí woman yẹn wá bọ́ síta padà ó wá ń bi mí pé àwọn fà ní pé èmi sọ gbogbo mo ń ṣọ́ ti fún yín wọ́n lọ́ ti fáwọn mo lè má bínú mà ó mo sọ ọlọ́run bínú èlò lọ́gbà lọ́wọ́ yín woman yẹn ní 500 lọ́gbà mo ní ṣọ́ ti wá dá padà woman yẹn ní wọ́n ti dá padà mo ní ṣé káàṣì lẹ́gbà wọ́n nínú káàṣì kọ́ láwọn gbà mo ní wọ́n ní transfer mo ní ta ló ṣe àkáǹtì PA ni mo ṣòwò yẹn sí mo ní ta ló ṣe transfer yẹn fún yín wọ́n ní PA ló send ẹ̀ sáwọn ibẹ̀ ni mo ti mọ̀ kó wò mí lọ fi san gbèsè. Even this so-called AY ó wà máa fún mi ní lámbà ní pé Àgbàlá ti fẹ́ yọ fídíò mi òun lòun bá mi bẹ̀ ń pé kó má yọ kíní kan ọ̀rọ̀ tóun bá ti sọ fún ló máa gbọ́ mo kọ́ fún ní 30,000. bẹ́ẹ̀ ni lẹ́yìn tí mo fún ní 30,000 like after 2 to 3 days mo wá envelope 20k fún nígbà tó tún disturb mi mo wá envelope 20k AY dá 20k yẹn padà fún mi nípòwò yẹn kéré mo wá ṣe transfer 100,000 sí AY tún fún mi ní voice note ní 100k yẹn náà ní pé kò tó nǹkan kan òun fẹ́ san wáyẹ̀kẹ́ ọmọ òun fẹ́ ṣe kíní kan kìí àdúgbò gbé AY ní sí wà láàyè látọjọ́ yẹn ni mo ti sọ pé mi ò ní fún lówó mọ́ mi fún lówó mọ́ látọjọ́ yẹn. AY yẹn fúnra rẹ̀ olórí 419 ni 419 ayérayé òun ni ó dà kó ti hùwà jìbìtì rí torí ó ní láì ní jìbìtì yẹn ó ní lórí. ẹ ṣe mọ àbá oníṣẹ́ mi ò mọ̀ pé pásítọ̀ làwọn ni pé àwọn èèyàn máa dá àwọn mọ̀ àwọn ò lè fẹ́ kí àwọn èèyàn kó dá wọn mọ̀ fáwọn èèyàn máa bẹ̀rẹ̀ pé kí àwọn wá ṣe ní hòtẹ́ẹ̀lì àwọn ní láti wà fẹ́ẹ́ kùtẹ̀ fún wọn lókè mo ti gbọ́ mo ṣáà go straight to the point mo ní ẹjọ́ sá mo need help me mo wà frustrated mo ti wà depressed mo need help me but mi ò mọ̀ mo fẹ́ ṣe ojú máa ń tì mí káwọn èèyàn máa gbé mi síta máa fi mí tọrọ owó ọmọ ìkéré ni mí ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa bú mi wọn ní mọ̀pọ̀ tí mò ń go through but I'm also a single mom. wọ́n wá ní àwọn máa help mi pé but èmi àtàwọn jọ máa ní nǹkan papọ̀ mi ò ní choice at that time kò sí owó tó ń bá mi fà ó lágbára gan wọ́n bá mi sùn wọ́n ní nǹkan Àgbàlá Gabriel bá mi sùn ìgbà tó wọnú sẹ́rù nǹkan ṣe ló ń wọ̀ fòkìfòkì kiri báyìí ó ní ṣé mi hand camera ó dé èèyàn kejì camera bí kankan ó ní mi hand camera mo ní mi hand camera ó ní fóònù mi náà mo ló wà lórí fóònù bẹ́ẹ̀ ọkọ mi kò bẹ́ẹ̀ sùn ó wà ìtọ́ ti fi ẹ̀ lára ni. vulnerability wọn ti mọ̀ pé tí ò ní choice ni wọ́n. àgbà tí no interrupt ẹjọ́. ó ní fóònù mi dà mo ní fóònù mi wà lórí tébù ó mú fóònù mi ó dojú fóònù mi bolẹ̀ ó ní ṣé mo ṣọ́ pé kò sí kámẹ́rà bí kòkó mo ní kò sí kámẹ́rà ó bá mi sùn gbogbo nǹkan tó tẹ̀ ẹ̀ lọ́gbọ́n kò tó 3 minutes torí ara ẹ̀ ò kò balẹ̀ ó kàn sáré ṣe pápá ó dìde ṣódà ó sáré wọ bedroom ó ṣọ́ra bẹ́ẹ̀ ni ó wá ó dà àṣẹ 3 minutes mà ní ẹ kò ní dáa fún ẹ. kò tó 3 minutes. So, 3 minutes for me. 3 seconds kò ní dáa fún ẹ Àgbàlá Gabriel. ẹ mọ̀ bí yóò ń fi nǹkan bá wọn sùn ni bí yóò ń gbògo àwọn èmi expect ó yà ń gbọ́. nǹkan tó promise mi kó fún mi èmi expect kò gbà tó máa ó lọ máa send mi kí n má worry àwọn. kàmi owó ìwò sáré lọ bàtí máa máa send ló send 50,000 naira sí mi mo káwọ́ lẹ́rìn mo fẹ́ lè máa sunkún mo wá pè é pé ẹ lọ Àgbàlá Gabriel 50,000 lè máa send sí mi ó ní ẹ kí n má worry ẹ kí n má lọ sí yóò private account ẹ ó yẹ kó private account ẹ. nǹkan a ní gbogbo tó wá sókè nǹkan kan ò lè ṣe wọ́n sẹ́ẹ̀ kò sí ọ̀dọ́ fẹ́ ṣe wọ́n bó ṣe wáyé a máa fi kọ́ lọ́hùn gbogbo ọkọ̀ tájú mò ń gba information wọn. ó lọ máa pè send kọ́ ní lọ ọ̀dọ́ sí ọba gbé kọ̀ ikú pa. so ó dẹ̀ ti fún wọn lówó ọmọ tó wá lánàá ó sì fún wọn lówó èyí tó wá lánàá kò fún ṣíbọ̀ ó fẹ́ ìyẹn tó tó ẹ̀mẹ́wàá. ó fún mi ní 50,000 gba tí mo dẹ́kọ̀ọ́ ó ní kí n pè wọ́n tí bá pè
kò ní gbé kọ̀ ìgbà míì ìjọ kan mo wá bẹ̀rẹ̀ sí pé mo wá pè lọ́jọ́ kan ó wá ń díbọ́ fún mi máníjà Agbala Gabriel ló sọ̀rọ̀ ó ṣàgbàlá Gabriel mo ní Agbala Gabriel mo mọ ohun yẹn ilẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀yin lélẹ́yìí ó ṣà ń díbọ́ fún mi máa ní kò help mi kò fún mi náwó kankan ó wá block mi lórí MTN line tí mo máa ń chat mo tún lọ hàdẹ̀ lórí MTN line mi still náà ó tún block mi tí bá ti wá pè tó bá ti àbálá nọ́mbà pè tó bá ti gbóhùn mi báyìí apọ̀tẹ̀ ó bá ti gbóhùn báyìí apọ̀tẹ̀ máa yẹn ó cheat mi ó yàn mí jẹ ó yan ẹlẹ́dàá mi jẹ Agbala Gabriel so tí bá wá rí program ẹ̀ tó bá ń gbàdúrà fáwọn èèyàn pé ni mo máa ń ṣẹ́kù pé olórí burúkú eléyìí ò kì í ṣe pásítọ̀ àwọn tó gbàdúrà fún òmò ni tó bá ń fọ́ àwọn kọ́mẹ́sẹ̀sọ̀ wọ́n ti lọ fún lé pè pa lórí fídíò tó post yẹn káà lọ́wọ́ kọ́mẹ́sẹ̀sọ̀ yẹn ó wà fúta. tó bá ń pọ̀ mọ́ ni oníṣìnà ayé tó bá ń pọ̀ mọ́ ni wọ́n ti fún jẹ́ tó bá jẹ́ pé irọ́ ni mò ń pa kó jáde fún mi tó bá gbọ́ hàn pé mò ń parọ́ ni kó jáde fún mi kó wá defend ara ẹ̀ olórí burúkú ni máa yẹn oníjòkúdò ni kò ń ṣe pásítọ̀ gidi. fat mo ẹ́ńtà ẹ̀gàn lọ́gbọ̀n pààyàn mo ẹ́ńtà ẹ̀gàn ó dẹ̀ dùn mí gan ó dùn mí. so lọ́wọ́ kan ṣáṣá ẹ̀yin gbowó bòye ẹ̀ báwo ni ó fẹ́ yín 50,000 àní ọmọ tó wá lánàá ẹ̀ kò fún ṣípọ̀ kò fún ní 1 naira ó fẹ́ tó yẹ pa ìyẹn ní àdó pariwo ò bá rí. máa yìí ń gbowó mo ti mọ̀ kó wọn máa lọ́ wọn jẹ náà àtàná lọkọ̀ mi ti sọ pé máa yà ti gbọ́ àwọn yẹn. kódà nígbà tájọ wà nínú hòtẹ́ẹ̀lì room gan ìyàwó ẹ̀ tún pè tájọ wà nínú hòtẹ́ẹ̀lì room mi pé dádì níbo lẹ wà ó lóun ń bọ̀ sáré lọ ṣe prayer fún àwọn kan ni mo wò báyìí. ṣé prayer kan ló ń ṣe. mi ì lè sọ̀rọ̀ torí nǹkan tí mo bá. ìgbà tó ń ṣe ó ṣe wúṣàwùṣà bó ṣe wúṣàwùṣà ẹ dísọ̀ yẹn mi pẹ́ sọ̀rọ̀ wẹ̀ ìgbà tó ń ṣe ṣe wúṣàwùṣà problem tó wọ mi ìṣòro wà lára mi. ó wá wọlé kọlẹ̀ torí kò ṣe domi ó wá wọlé kọlẹ̀ nǹkan tó mú mi lọ ṣe. ẹ ní sùúrù ó máa ní ó lè sọ wúṣà ṣé ó wá gbà tán ẹ ṣò gbà tán ṣó wá gbà tán. kí lè rí ọkọ single mother. ṣó wá gbà tán ṣó gbà tán. báwo ló pẹ̀ ṣe ọkọ mi wá sọ nínú ẹjọ́ yìí báwo ló pẹ̀ ṣe dáàtọ̀ gbà tí mo dì. báwo ló pẹ̀ ṣe rí báwo ní sùúrù fìtìmù dín rẹ̀ báyìí sí ní sùúrù báwo ló kọ́ ẹ̀ ṣe moderate ìdàbò tóbi àbí ó ṣá báwo ló kọ́ ẹ̀ ṣe analyze ó kọ́ ẹ̀ fún wa. olórí burúkú ni ó dàbí ọkọ premature. Yépa. bí ọwọ́ ọmọ 3 years ló ṣe rí. Yépa pásítọ̀ Yépa òòtún ló kọ́ láwẹ́ kò ní dáa fún ẹ òòtún mọ́ fẹ́ ṣe kò ní yẹ Yépa. kò sí ọ̀kan lábẹ́ ó dẹ̀ ń ṣe ṣìnà. 3 minutes náà ni ògùn jù rárá. wọ́n ti fẹ́ rẹ̀ Yépa pẹ̀lú ọkọ mi ẹlẹ́dà ẹni tó lè sọ owó kó àtọ̀kọ́. mo sọ fún pé màá wá bá ní chọ́ọ̀chì ipe màá wá bá ní chọ́ọ̀chì ẹ̀ màá wá disgrace ẹ̀ máa pariwo lé lórí ó bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ mi pé kí n má wọrí o máa ṣe nǹkan fún mi lẹ́yìn ìgbà yìí ló gbá mi blocking. ọkọ mi ó lálùbáyé ká owó kó àtọ̀kọ́ lè àyàn torí eléyìí ó ti dún ẹ̀yẹ ti lọ́ọ́ tẹ̀ fún ẹ wàásù gbójú ń bẹ̀ ṣó ti gbọ́ ọkọ mi ti gbọ́ àmọ́ ẹ̀ kó dùn ẹ̀ bọ́ it is well ṣùtì gbọ́ ẹni tó ìkejì tó bá sọ ọmọ àánú olúwapọ̀ tó bá sùn náà lánàá yẹn náà ìyẹn náà bá ẹ̀pù lọ ni o ìyẹn ní òun bí ẹ̀yẹ ní kòkòrò lọ́yọ̀ àbí kan ní lọ́yọ̀ ọ̀yẹn náà yọ torí ké pásọ̀ ní ọmú yìí pọ̀ kó lọ́mú wọn lọ bá yẹn lọ́sítù náà ní ọ̀tẹ́ àmìnì ó tún kó fún yẹn náà pàpàpà yẹn náà ní ó kó fún yẹn náà pàpà yẹn náà wá ní okó ẹ̀ gan okó ẹ̀ kéré ké medium size kò tó kọ̀kọ̀ ẹ gbà mí o àwọn ti gbó Agbala ní olùfọ́ Agbala ayé ẹ ti bàjẹ́ ó kọ lórúkọ ni ó pé lọ́mọkùnrin o kò ní dáa fún ẹ ọmọkùnrin múyàwó ẹ wá kí bẹ́ẹ̀ do kí n fún mọ́mí ẹ kí n fún mọ́mí tó ń pè ní mọ́mí kí bẹ́ẹ̀ tí okó burúkú tó wà ní abẹ́ mi kí bẹ́ẹ̀ fún jẹ wo ó máa pa ìwọ Yépa ìwọ náà ló ń ṣe ṣìnà ayé ò ní dáa. bá wèrè ni wọn bọ ìsìn ọmọ àlè ọmọ lásán ó fẹ́ fún mọ́mí dọ́gì tí ò wá
máa fún mọ́ mi jí o máa tó ìyàwó ìdòkúdò ó ṣe wà yẹn tó bá bí ìyàwó ẹ̀ oníyàwó ó máa máa ké ní ó tún mẹ́yàn náà bọ́bọ́ kan náà tún wá lálẹ́ àná kó àrùn ó tún wá lánàá ó gba gẹ́fẹ̀ nìyẹn ó tún tó yẹn lóyún ìyẹn fúlé pè bí báyìí àwọn ìyàwó ẹ̀ máa mọ̀ tí gbogbo kinní yìí o ìyàwó ẹ̀ mọ̀ sí o. àléyàn ń ké nínú ilé ó ń ké nínú corner side. I swear. tẹ bá bí wúmà yẹn léèrè ó ń ké. gbọ́ mi sábí sọ́dọ̀ ẹ̀pọ́n jùlọ síbi fífònù wa. mo ní bọ̀bọ̀ yẹn wá láwọ́ ó ní dáa fún ẹ. gbàyàwó ohun tó do lóyún ó fún lóyún ìbejì yes. Agbala ẹ̀jẹ̀. Ó ga o. Táwa lè yan Ọlọ́run bá ìwọ Ọlọ́run. Tá lè yan Ọlọ́run. wọ́n ló fi tipátipá mú yẹn mọ́lẹ̀ ni o. ìyẹn mo máa fọ́lò yẹn pẹ̀lú ẹsẹ̀. Bí mọ́tílẹ̀sì wo leléyìí? Ó ga o, tá lè yan Ọlọ́run báyìí. Ìgbà tẹ́lẹ̀ máa pe dadi máa wá nǹkan tó sọ̀rọ̀ káàkiri lọ́wọ́ dadi. láti máa rìgẹ́rì pé òun ti ẹ̀ ṣe kíni nǹkan táwọn èèyàn kọ sábẹ́ kọ́mẹ́ǹtì nìkan lásán. Kí ló forúkọ kíní ẹ̀ tẹ́ sáré díẹ̀ lọ́wọ́ wòye wa? Agbala Gabriel International. Agbala Gabriel International ni ẹ̀rọ wo. Ó máa regret kó o tẹ̀ kóòtù gan. Ó máa regret wọ́n ti tẹ̀ àwọn pupa. èèyàn kọ sábẹ́ kọ́mẹ́ǹtì yẹn kò dáa rárá. Ó repo sínú mọ́tò wa. Àwọn èèyàn yàrá ẹnìkan ní pé ẹ sọ 600,000 tẹ́ gbà àwọn orílẹ̀ èsì tó ń kọ́ yín. I will send it to you. Okay. Oh yeah, now you enter the next. If there's a receipt, Sherry, also company to if people doesn't understand what is going on here, they will not believe you. And like what you did this morning, if there's that receipt, take pay or money if you transfer OC from that way to him. I think we need to make that receipt viral. máa pòsè sóyá ìjẹ̀bi ló máa pòsè lórí tí ó wà pẹ̀lú life. Anybody will be ẹni tó bá fẹ́ mú kó lọ mú. anybody will be tí o ti gbowó lọ́wọ́ ọmọ yẹn. Ó sọ ní pé òun ò kí mọ òun ò mọ̀ ń pa owó. If there's a receipt, we can launch that. ẹ jẹ́ rí àwọn èèyàn ńláńlá dẹ̀ wo wọ́n gbọ́ngàn tó ṣẹlẹ̀ yìí o and people are not turning up for this lady wọn ò jáde fún which is unfair. máa pòsè sórí TikTok náà kò dáná sọmọ yìí fẹ́ máa pa wọ́n mọ́ ni tọmọ yìí bá tẹ̀ wá ń pa wọ́n mọ́ àwọn tó ti wá sókè tó ti wá sọ̀rọ̀ nǹkan. Okay, I think it will be an evidence to launch your information. Okay, kí lorúkọ ẹ wá? This money was sent to you. Why? Go explain for me. I think the one he have his name in particular. gbogbo ẹ̀yin wọlé ẹ má wọlé let them provide evidence. ọmọ ètò pamẹ́rẹ̀ ní comment section àwọn emojis táwọn èèyàn máa ń lò àwọn emojis yẹn lásán àwọn emojis kan ń gbé sórí comment ẹ̀yẹ gan lásán. Oh wow. So ẹjọ and mo ṣe for today again ẹjọ mo need it 1 million ẹjọ 1 million to go 4 million 5 million to 6 million ẹjọ let's go we can do better èèyàn kọ̀ọ̀kan lè send more èèyàn kọ̀ọ̀kan lè send over 1 million yẹn náà ẹjọ yìí kí tẹ bá ní 5,000. ẹjọ yìí tẹ gbọ́ story yìí lady ẹjọ nítorí Ọlọ́run let's start again we need 1 million naira. 1 million I need 1 million ẹjọ. Even gan ẹ rí pé bó ṣe ń sọ̀rọ̀ gan information yóò bá gan it doesn't look well it doesn't even look the camera. 5 million naira ti wà nílẹ̀ báyìí 5M ti wà nílẹ̀ báyìí káàṣì 5M ti wà nílẹ̀.